Dagun kadagun bí ó dìjà kó dìjà ojú ogun lè dagun kadagun bí ó dìjà kó dìjà ojú ogun lè dagun kadagun bí ó dìjà kó dìjà ojú ogun lè kí ló ṣe ẹ pẹ̀rọ ṣé o lè sọ̀rọ̀ ni pẹ̀rọ má kí ló ṣe ẹ ìyá jókòó kí ló ṣe ẹ kó ló ṣe ẹ tí kò tí o ti fún lóúnjẹ ni báwo ló ṣe ń ṣe ẹ sí pẹ̀lẹ́ bá ń gbé báàgì rẹ wọlé kí ló ṣe ẹ gbé wọlé má wọlé kí ló ń wọrí ẹ ìwọ àti ìwọ kọ́ńkọ́ ṣé mi ò tọ́jú ẹ ni kí ló ń wọrí ẹ tó ń dá ẹ yàjà wa ó dẹ̀ mọ̀ kókò sí àkóso bàbá kí ló ń ṣe ẹ náà èwo ní kí n tọ́jú àbúrò wa. ṣé ìyá ẹ fẹ́ kú ṣá wọ́n ti máa wọ́n náà wá dé àwọn oníṣẹ́gun kọ́dẹ́gùn àwọn náà wá dé àwọn ìjà kọ́dí ìjà ojú ogun lè yóò yẹ ìfẹ́ ojú ogun lè wá gbọ́ mi ò ní jẹ́ àwọn ẹ̀sọ́ ṣe bí wẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ẹ̀wọ̀n yẹn ni mo lè lórí ẹ̀jẹ̀ kí kúrò ẹ̀jẹ̀ àmì ọ̀ṣọ́ wáyé ni ta ló bí ọmọ yìí ẹ̀jẹ̀ ní kẹ́kẹ́ rẹ̀. Target respect Tito sorry tó bá ní pómi ló máa ṣẹja jí náà máa jiyàn tó bá ní kọ́ lọ pé bó ṣe ń rí wa bó ṣe ń rí náà lélẹ̀ yìí ṣé nọ́mbà 2 yìí náà. mo ti sọ fún ẹ pé ìtì ògèdè nítorí kò tó nǹkan tá à ń fàdà bẹ́ẹ̀ wá ó ti ń ti logo sí logo ó ti ń ti laga sí laga ṣé kí o máa pọ̀ létí ẹ ni ṣé mo kéré nínú ayé ni wá Jesus Christ onígẹ̀ o Jésù máa ṣe mírèkù Samson ọmọ níbọ̀kùn màtá nígbà tó rẹ́kùn. You dey Jones are you mad or something? wá àwọn máa ṣe báyìí ó ti pẹ́ ń díṣẹ́ yìí ṣé òun wá ìmí ni. ẹni tó dé lánàá ni wà á ti ẹjọ́ ń fọ̀rọ̀ tómi tó rọrọ̀. Tito. Swallow respect baba. Tito. Baba mo dá inú hùn. Mélòó ni mo pè ẹ́? Baba mi ò lè máa kàn ẹ́ ọ̀rọ̀ ṣọmọ fídíò wa. Onípò kì í ṣọmọ primary 2. Mi ò ṣọmọ fídíò. Tó bá ń ṣọmọ primary 2 máa mú ẹ lọ primary 6. Má bínú baba. Ò sọ̀rọ̀ ó tún gbómi lóhùn. Swallow. Ìjọ́ wo la bí àkàrà tákàrà náà tó fẹ́ máa bímọ? Nígbà tó fẹ́ join iṣẹ́ yìí mo ṣàsọ fún ẹrú nǹkan tá à ń ṣe bẹ́ẹ̀. Àwa ń pààyàn ni o. We kill for a living. Any fuck up na to take up. Kí ló fà kí wọ́n rí ẹ̀gán náà? Wá! Táyé máa ń ìwà ìtàdí ọjọ́ kú èpè ni o. Ìjòdè níjà kó dánú kọ̀ǹgá láàmú. Jesus Christ ọmọ nígẹ̀. Jésù máa ṣe mírèkù. Samson ọmọ níbọ̀ kò máa sá nígbà tó rẹ́kù. Òun sínwìn ni àbí òun ṣe èrè. Wá! Àparí tó fẹ́ lọ gẹ pọ́ǹkì ilé bábà ni o. Ó kọ lẹ́tà sàbùkù ni o. Nínú ẹni tó sùn tajù ọ̀gá lòpọ̀ náà. Ṣé òun wá ìmí ni? You dey Jones. Wá má ti fi irú ẹ̀ ṣòro má jẹ́ kí irú ẹ̀ ṣòro mọ́ o. Kò lè ṣẹlẹ̀ bàbá. Ó ti yẹ. Ó ti lọ bẹ́ẹ̀. Èmi ní kíngì èmi ní àtọ̀ èmi ní ọ̀tọ̀ tí mo kọ́ lé mi sọ́tọ̀ kẹ́nikẹ́ni má bàa tọ́ mi ẹni tó bá tọ́ mi máa tọ́ kú láàrin. Àbò lè bákúta lúdò ṣo lè bákúta lúdò. Ṣo lè bákúta lúdò ni. Èmi ni mo wà núgò tí mo jẹ jìn. Ó mú mi ṣeré ni. Lẹ́ẹ̀kan sí ẹni fọkọ̀ na to take off. Target. Mo pé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ senior ẹ̀ ní ẹ̀ ń díṣẹ́ yìí. Àwọn ọmọ ẹ kéré lélẹ́yìí. A máa ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn bóyá ń ṣe. Ó dẹ̀ ṣe rẹ̀ dáadáa náà. Yà lọ sábẹ́ tẹ̀. Ó yá lábẹ́ tẹ̀. Jà òkè kò sí bẹ́ẹ̀ ìjà. Ọ̀gbìn ẹ̀wọ́n máa lọ bẹ́ẹ̀ o. Tito.
dandan ni kí n pààyàn ni ṣé dandan ni kí n pààyàn kí balẹ̀ dọ̀rọ̀ láyé kí balẹ̀ ní owó kí balẹ̀ lọ́lá kí n pààyàn. Gbẹ̀rọ̀ gbẹ̀rọ̀ bọ́ọ̀lù ṣe ṣe bẹ́ẹ̀ yẹn kí ló ti máa ṣe bẹ́ẹ̀ yẹn gbẹ̀rọ̀ ní sùúrù gbẹ̀rọ̀ ní sùúrù ní sùúrù kò sí nǹkan gbẹ̀rọ̀ mo ti dé gbẹ̀rọ̀ wojú mi gbẹ̀rọ̀ wojú mi gbẹ̀rọ̀ wojú mi gbẹ̀rọ̀ wojú mi ná gbẹ̀rọ̀ ní sùúrù wojú mi gbẹ̀rọ̀ má ṣe báyìí mo ti dé gbẹ̀rọ̀ wojú mi gbẹ̀rọ̀ wojú mi.